me revival. In the name of Jesus, clothe me with your power. Olúwa máa insert inú mi. Agbára àdúrà agbára tó ń ṣe ìfẹ́ rẹ̀. Gbogbo àwọn tó gbọ́ báyìí, Ọlọ́run mi súre fún wọn. Gbọ́ gba etí gbọ́. Gbọ́ gba àyà gbà ṣe. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ kó ní ìtumọ̀ létí yín. Ọkọ̀ tó ń ṣe rere kó wọnú yín lọ. Bẹ́ẹ̀ ni yóò rí o. Ẹni tí a fẹ́ sọ̀rọ̀ wọn náà lónìí, nígbà tẹ́ bá solve problem wọn, má jò padà wá sínú ilé mi. Ìṣòro oníṣòro, ogun ológun kò ní di tèmi àtàwọn ọmọ àtàwọn olólùfẹ́ mi. Lórúkọ Jésù, a ò ní ṣoore ṣe. Ọlọ́run gbà kó so sẹ́. Ogun ayé arákùnrin náà bàbá jó ṣẹ́ kó ṣẹ́ ní àṣẹ wọlé ni. Gbá ogun náà wọlé. Má jò fò mọ́ mi. Gbọ́ ìwọ ìṣẹ̀dá Quadri. Ogun ayé rẹ̀ ò ní di tèmi. Kò ní di tọkọ mi. Kò ní di ta ọmọ mi. Kò ní di ta àwọn olólùfẹ́ mi pátápátá. Ogun ayé rẹ̀ wọlé. Lórúkọ Jésù. Ogun ayé tèmi náà wọlé. Àwọn tó ṣàmì àdúrà yìí. Ogun ayé yín wọlé. A ò ní rí mọ́ o. Bẹ́ẹ̀ ni yóò rí o. In Jesus name. Tó pé a fẹ́ fi ìtura sínú ayé rẹ̀. Ẹni tó lọ bẹ́ẹ̀ nípò wà nínú ìnira tòótọ́. Mo gbàdúrà ọfà ìnira tó wọlé sínú ayé rẹ̀ bóyá nípa ẹ̀ṣẹ̀ kan. Lórúkọ Jésù. Ó yá mo gbàdúrà àánú kó ṣe tiẹ̀ pé. Àánú kó gbà ẹ́ sílẹ̀. Àánú kó dá sí ọ̀rọ̀ rẹ̀. Àánú kó gbà ọ́ jáde. Kó lé ọfà ìnira kúrò lára ìwọ. Tó bá kúrò lára ìwọ. Kò ní wá ara tèmi. Kò ní wá ara ọmọ mi. Kò ní wá ara ọkọ mi. Kò ní wá ara àwọn tó ṣàmì yìí. So shall it be. In Jesus' wonderful name we pray. Amen. You're welcome to this platform in the name of the Father, the Son, and the Holy Spirit. Ẹ ti rí ẹni tí mo tag síbẹ̀ yẹn. Bí mo ṣe ń wọlé mi ò tiẹ̀ fẹ́ máa bá wọn ọ̀pọ̀lọpọ̀ argue because I don't want people to quote me because we have friends here, we have enemies. On Facebook, ó lè díjú kó lóore kọjá mi kéèyàn burúkú kọjá. Olóore pàápàá máa kọjá ò ní rí. Ó ní láàárín àwọn èèyàn mi láti àwọn èèyàn búburú. Nígbà tí àwọn ọmọ èèyàn kórajọpọ̀ ìṣú sì lọ sáàárín wọn láti bá wọn pé. So a lè wárò rẹ̀ tí. Mo ti blog ẹnìkan bí mo ṣe wọlé sórí platform ẹlẹ́ẹ̀kan. I don't need to just say I hold myself. Mo yẹ ti kọ́ ló ti wọlé sí mi. Why can't you help him yourself? Why can't you help him yourself? Why do you bring him? I don't know who is under the something. What I did, I blocked the person straight away because ọ̀gá tiẹ̀ ní ìyá tíṣà. Ṣebí ọkàn àánú tiẹ̀ wà lọ́kàn tèmi. Kò ṣáà ń ṣe family mi. My mom told me also today that somebody have an accident in my area. But wọ́n rán mi sí. Ó ti yé bẹ́yẹn. But this person sent me and is one of Atma pray. And you know, iṣẹ́ tí Ọlọ́run ò bá dá sí mi ò ní bá wọn dá sí. Ẹni tí Ọlọ́run ò bá dá sí ọ̀rọ̀ rẹ̀ mi ò ní bá wọn dá sí. Ọlọ́run gbọ́. Ẹni tí Ọlọ́run bá ti bá wọn tó bá ti dá sí, òun náà ni àwa máa dá sí. Bẹ́ẹ̀ àwọn sign yẹn. When some people send me message, ó ti yé bẹ́yẹn, ẹ má bínú. Pé bí mo ṣe sọ. That person just very simple me. Why can't you send in the money solving the problem yourself? Okay, don't bá sọ pé millions kan. With all what I'm doing, okay, if I can do it alone, what I'm going to do right now, tí ma ṣe nsìn, ma ṣe náà lójú gbogbo aráyé. Mo dẹ̀ ti bẹ̀yàn lọ síbẹ̀ náà láti lọ rí. Ṣó ti yé yín mẹ́yẹn. So, mo block any here because it's enemy of progress. Any here kò ṣe any here go no hate. Èmi gangan ló fẹ́ show interest. Èmi dẹ̀ kọ́ ló hate o, you hate yourself. Because èmi ò rí ti ẹ̀rù mi ò lè dá ẹ mọ̀. So, nísìnyí bá tí mo dẹ̀ ti ṣe ẹ sí blocking. Wàá lọ gbé another account wàá fi wò mí. Because mi ò mọ̀ ẹ́ mi lè ṣe mi ò lè rò pé mo rò ẹ́. So, tó bá mọ̀ gbọ́rọ̀ mi, like it, you don't come to my platform, it's not by force. But àwọn ènìyàn yìí, ẹni tá fẹ́ sọ̀rọ̀ fún, àtàná ló yẹ kí n ti sọ, because ẹni tó lọ sí Ìbàdàn ó ti lọ ó sì ti dé. Ó ti lọ ó ti dé, kálẹ̀ tó máa lọ, mo máa fi wọ̀nyí báyìí. Ó yẹ kí n gbé kinní nǹkan súnmọ́ra mi. Ó yẹ kí n gbé súnmọ́ wájú mi because nísìnyí mo máa fẹ́ máa dìde láti mo fẹ́ fi wọ̀nyí into ẹni náà position tó wà. Ṣé mọ̀ pé èmi ti rí oríṣiríṣi ní orí Facebook yìí o. Àwọn èèyàn máa send nǹkan sí ẹ gan. Okay? Nǹkan tó bá send sí ẹ nígbà mi bá mama wò pé ṣé nǹkan tí Ọlọ́run dáríjì mi, ṣé nǹkan tí mama pé gbogbo àgbáyé torí nǹkan tá bá gbé sórí social media báyìí. It's only the attention yẹn, ó ti kọjá attention èèyàn 5 10 ó ti yé yín mẹ́yẹn.
So èmi ò dẹ̀ ṣe nǹkan kan má bàa rí pé bóyá you just want to do it because of your selfishness. No. Bí mo ṣe wà yìí. Ti date ṣá o. Yàtọ̀ sí ẹnìkan tí mo lọ fún mi ní 20,000 níjọ́ yẹn tó dẹ̀ jẹ́ pé wọ́n ti yọ charges síbẹ̀ tó kù 18,000 ṣó ti yé yín. Ìgbà tẹ́ni yẹn lọ sí Ìbàdàn. Ó ní iye tí mo fún. Ó dẹ̀ ní àwọn méjì ló lọ. Ó dẹ̀ ní iye tí mo ní kó fún ẹni yẹn náà. Mo dẹ̀ tún máa fún ẹni yẹn náà ní owó lẹ́ni. Ó ti yé yín. I'm not doing it for people to see that I'm doing things. It's a gift. Ọ̀tọ̀ ní ká ṣojú ayé. Ọ̀tọ̀ ní káwọn èèyàn bẹ̀rẹ̀ láti ṣe nǹkan. Èmi mi ò fẹ́ kí èèyàn force me to anything. I want to do things according to the Spirit of God in me. Yes, I don't force myself to do anything. And I don't copy people. I do my things according to the Spirit of God. So, and I know God is going to help us in Jesus' name. So, mo dẹ̀ rí ẹ má wò pé wọ́n fẹ́ parọ́ torí ẹ̀ ni mo ṣe sọ pé help this person. Ni mo ṣe fi account ẹ̀ síbẹ̀. Account ẹ̀ mo fi ṣe title yẹn. Orúkọ ẹ̀ dẹ̀ nìyẹn. Agbaje Quadri Ọlálékan. Orúkọ ẹ̀ nìyẹn. Account number ẹ̀ nìyẹn. Iṣẹ́ mi dẹ̀ máa fi sí. Actually, nǹkan tí wọ́n ní wọ́n need gangan fún problem yẹn kó ba lè solve pátápátá. Kò ṣe pé the deal have been done o, but at least kó lè rìn padà. Kó sì lè ṣe dáadáa. At least kó tún lè máa wá bó ṣe máa wá àtijọ́ àti mu. Ṣó ti yé? Òun náà ni owó yẹn wọ́n ní ó pọ̀ kò dẹ̀ tún pọ̀. Gbogbo tó ta owó yẹn bí 700,000. Only the 100,000 urgently now. Which, with apart from the one I said they should give her yesterday, I mean, gave him yesterday, I'm going to give him another money today. Yes, I'm going to give him my own part. So, but they don't need urgently, but it don't need that. They would put smiles your do it. At least only the 120,000. 100, you know, very bad. Oh, no, can they pay boy a doctor to mama wa be on fair below be. Or don't move lower there to my manage it. But no, the pain is too much. So the you one no no. This is the person first. Ore. Oh, you can share video and sing. That's the guy. Ẹsẹ̀ rẹ̀ tán kó irin sí. Irin kan wà nínú ẹsẹ̀ nsìn tán kìlọ̀ láti abẹ́ ẹsẹ̀ yẹn. Tẹ́ bá wo abẹ́ ẹsẹ̀ nsìn ẹ máa rí irin kan wà ńbẹ̀ lọ sí òkè. Ṣó ti yé yín? Irin yẹn ó ní ó ń fa ìrora bá òun seriously. Ìrora yẹn pọ̀ gan. Wọ́n ní láti yọ irin yẹn first kan tó lọ ṣe the many things. Look at the leg again. Mo dẹ̀ bèrè lọ́wọ́ ẹ̀ because before I do things now I need to be very very careful. Mo bèrè pé ẹ jọ̀ọ́ iṣẹ́ wo lẹ ń ṣe. I will call him now. I will not call him on WhatsApp because this WhatsApp on this phone is formally wombu láti bí last week. So I will call him directly now. You will listen to him tó bá jẹ́ pé gbé aago. So mo ní torí mi náà bèrè pé iṣẹ́ wo ló ń ṣe because nígbà kan ní ìlú Nàìjíríà tẹ́ bá ra wọn kan tó bá dé láti Saudi ngbà yẹn wọ́n ti gé ọwọ́ wọn. So ti yé ọ̀dọ̀ ilé accident ló ní. Wọ́n ti gé wọn náà fẹ́ ra apá fake. Ẹlòmíì olè ló jà but eléyìí trailer ló ń wà truck. So wá ní accident pẹ̀lú truck yẹn. Normally mo tún wò pé ẹni tó ní truck yẹn yẹ kó ní insurance but ṣé mo pé Nigeria they take things for granted. Ṣé driver license gan tó yẹ pé everybody just do things the way. Torí ẹ̀ ní sí wọn ni Auto-Bola tí wa mọ́tò ní Canada ó gbọ́dọ̀ kan tó bá fẹ́ gbé ìgbé ayé tó rọrùn tí ó fẹ́ kí presence ẹ kó speak evil against your future. You have to do things right so that you don't have problem. Today I can tell you that anytime I want to go to Dubai, I go to Dubai. But some people wọ́n máa fi Dubai sílẹ̀ wọn ò lè wọbẹ̀ mọ́. Mi ò jẹ gbèsè síbẹ̀. Àwọn èèyàn ló tún jẹ mí lówó. Mi ò dẹ̀ commit crime, mi ò ṣe nǹkan burúkú. So even at all you don't want to live in a place, you should be able anytime you want to go, you should still go there like a queen, like a king, like a daughter of Most High God. Ọlọ́run ò kì í ṣe Ọlọ́run tó máa ń commit offense. So as a child of God also, you must be careful. Èèyàn kì í mọ̀ rìn kórí má jí o. But àwọn kankan wà tẹ́ pé àwọn èèyàn máa dídì lọ ṣe fúnra wọn purposely tán bá ṣe tán wọ́n máa fi hang ọrùn ènìyàn. Èmi ò ń fẹ́ kí èèyàn máa dídì lọ commit offense kó máa commit crime kó máa pé kó wá ṣe tán kó wá rò pé òun lọ́rùn ẹ̀rẹ̀kan tó máa dá sí. No.
I'm not many people ló máa ti gbé ẹjọ́ wá mọ́ ní bóyá Auto-Bola burú àbò ó ṣe kinní kan kì í ṣe gbogbo nǹkan ní máa ń dá sí Ọlọ́run honestly speaking kì í ṣe gbogbo nǹkan ní máa ń dá sí. And èmi tó bá jẹ́ pé bí mo ṣe fẹ́ ni mo ti rí eléyìí kò ṣe gbogbo nǹkan la máa gbá sórí bí. We have done many ètò jù yẹn lọ fún àwọn ènìyàn ṣó ti yé but bí condition ṣe rí sí kò yẹ lè blame me are you getting me ọ̀gá nìyà teacher mi ò sẹ́ pé mi ò gbóríyìn fún ara tèmi bọ̀ mo gbóríyìn fún Ọlọ́run. We have done many bigger than that to many people but for now we just for urgently lè máa pẹ́ndì ẹ̀ ká ní afẹ́ ní kó ní sùúrù dìgbà kan ká lọ wọ́ọ̀kì èmi máa ń ṣiṣẹ́ Ọlọ́run má jẹ́ ń ṣiṣẹ́ fi sìyàn o but ńgbà mìíràn because of àánú because I'm this Christmas season you must learn how to put smile on people's face. I tell you mo fún màmí lówó oúnjẹ lóṣù yìí o ẹ̀rẹ̀ mọ̀ lóṣù yìí mo ti ṣe many things but mi ti fún wọn lówó ẹran ọdún àbẹ́dìyẹ ọdún àbí nǹkan ṣó ti yẹ yí yàtọ̀ sówó oúnjẹ oṣù mi ti fún wọn sìn but wọ́n máa understand because they know me also pé it's also part of the things tí a jogún lára wọn because it's also my mommy also she's a generous giver she give my mommy give also. She's a generous giver but only nínú àwọn màmá mi tí ó wà generous mi ò bú wọn tó ń gbà àwọn tẹ́lẹ̀ ti tẹ̀lé ọmọ màmá ẹ̀ má máa jọ mà ilẹ̀ máa tó bẹ̀rẹ̀ sí ó ti tẹ̀lé ọmọ family ẹ̀ kò ní family yìí o ministry mi òun ni family mi jẹ́ èmi náà kẹ̀dẹ̀rẹ̀ tó ń bá mọ̀ ni èmi náà jẹ́ lára ministry wọn so ẹ má tòtórí ẹ̀ sọ pé ó ti tẹ̀lé family ẹ̀ kò kàn yín o so far àti mi bá ti sọ̀rọ̀ ti tọ̀dọ̀ yín ẹ jẹ́ kí n sọ nǹkan tí n bá sọ ẹ má dẹ̀ sọ pé ẹ ń dáwọ́ jọ̀nà mẹ́rin tó bá nà mí tó bá tún sọ pé òun ṣe ń tẹ́ ṣe lọ́dún yìí ṣàbẹ̀ pé mo ti fẹ́ gbèyàn tẹ́ bá tún ṣe lọ́dún tó ń bọ̀ tẹ́ bá yarọ kò sí tó ṣe yàn tẹ́ bá ní mọ́tò tó bá lásán kò sí nǹkan tó fi ń ṣe yàn ọ̀tọ́rí ẹ̀ mi ìdẹ̀fẹ́ kẹ́rì kankan ṣe burúkú débi pé máa tó wá fi kọ́ mi lọ́wọ́ máa tó pé ẹnìkan tá a mọ̀ rí mà tún ṣe kíní kan báyìí tó bá sọ pé ìyá mà tún sọ́ọ̀rì ẹ má break heart mi ó ti yé yín kì í ṣe breaking out of people pé you disappoint her pé tí nǹkan burúkú bá ṣe yín náà kò sí nǹkan tá a fẹ́ gbà ń bẹ ẹ̀yin èèyàn tẹ́ kàn wicked for soul kò sí ní ta fẹ́ gbà nínú wickedness tó bá ṣe aburú bá ṣe yín kò sí ní ta fẹ́ gbà ń bẹ́ẹ̀ torí bẹ́ẹ̀ ẹ kàn yé ẹ ti understand so ẹni yẹn rèé ẹ jẹ́ ń pé ká má kàn fi ẹ̀fẹ̀ sí èyí tèmi máa ṣe náà nísìnyí lójú yín ni máa ṣe ẹ ti rí ẹni yẹn ti wà nílé gbogbo ara ẹ ti funfun ẹ rí let me call him directly accountant. Accountant and doctor, give me my this thing. Give me just borrow me one pen. Let me write this number out. Okay, I think there's one pen here. I want to. It's not store. Okay, then. Okay, me need the bottom of fashion. Let me do it this way. Kí lorúkọ ẹ̀ náà? Àgbàjì. The number you're calling is currently switched off or out of coverage. Please try again later. The number you're calling is currently switched off or out of coverage. Please try again later. Okay. I saw this guy.
But funny thing, before I came online right now, about 30 minutes ago, she was online. She was online. Okay? But now one day, the phone was ringing, and suddenly it went off. Let me call the person into Losibel Lana. Bóyá ó ti rí, because ṣé mo pé mo wà lórí chat náà ló ṣe rí mi tó fi send message sí mi. Serious breaking Nigeria. Press 1 to copy. Bóyá ó ti rí mi, bóyá kò lè fẹ́ sọ̀rọ̀ sínú kámẹ́rà. But èmi ò kí ń láì kéèyàn má lè sọ̀rọ̀ sínú kámẹ́rà. Ṣó ti yé yín? I don't think there's something tó bad nínú kinní yẹn. Ó fẹ́ kí wọ́n help òun náà lórí Facebook ló ṣe pè mí. Serious breaking Nigeria. Press 1 to copy this tune. Hello, ma. Hello, báwo ni? Fine, ma. Mo ń try láti pe ọ̀gbẹ́ni yẹn. Number ẹ̀ ring bí somehow and over cut. Mi ìwádìí lè sọ bóyá number ẹ̀ ò mi lè sọ ṣàbọ̀. Ó ring. Ó wá switch off. Ó wá ní the number is Mo gbọ́ nígbà tí bẹ́ẹ̀ tí ń pè é náà mo gbé nọ́mbà yẹn switch off. But ó ti kọ́kọ́ ring. Nọ́mbà méjì ló wà lọ́wọ́ mi, mo ti fẹ́ link ẹ̀ sí ọ́ndà àtúnú yẹn bóyá kejì máa lọ. Ó yá send ẹ̀ sí mi. Ó bá mi sọ̀rọ̀ láìpẹ́ yìí mo dẹ̀ sọ fún pé máa tweet ẹ̀ lálẹ́ yìí kó make sure kó wà wọ́n. Send èkejì yẹn sí mi. Hello, ma. Tó bá tí ò bá gbé call, tó bá èkejì yẹn náà bá rìn àbó bá switch off torí èmi náà rí. Mo rí ní online. Mi ò kàn bá sọ̀rọ̀ ní. After speaking to you, mi ìgbà tí mo bẹ́ẹ̀ sọ̀rọ̀ lẹ́ẹ̀kan, I saw him online. Mi ò bá sọ anything. He greeted me this morning and yesterday also. He thanked me. I don't know. Thank me. Ò bá sọ anything much. Send it to me. Let me call him. All right, ma. Màá send it. But kó tó send ẹ̀ sí listen. Isaiah. Ìgbà tó débẹ̀ lánàá ṣé o mọ̀ pé onítòótọ́ ni o nǹkan tó ṣẹlẹ̀. Ìwọ ló tún wá sọ ṣé o mọ̀ pé òun ló sọ pé kí ló ní wọ́n fẹ́ fi 600,000 gọ́gọ́ ṣe. Yóò ti sọ pé 100 tó need urgently yẹn. Ó ní pain yẹn wà lára òun. Ipe pain yẹn pé onírin wà lẹ́sẹ̀ ni àbí? Bẹ́ẹ̀ni ma, bẹ́ẹ̀ni ma. Ó dẹ̀ fojú ẹ̀ rí irin tó wà lẹ́sẹ̀ yẹn. Bẹ́ẹ̀ni ma, bẹ́ẹ̀ni ma. Okay. Wọ́n kì irin yẹn sínú ẹsẹ̀ ẹ̀. Wọ́n fi di joint orúnkún mọ́ ẹsẹ̀ tó ti ní fracture yẹn wọ́n fi dì í mú. Okay. Ó wá ní táìmù tó yẹ kán yọ kó ti expire pé wọn ti yọ omi wá ń sun jáde ń bẹ̀ ó ti tún padà jẹran. Omi ti wá ń sun níbẹ̀ yẹn. Àwọn hospital wá sọ pé okay ó ti yẹ kó yọ wọn ò wá tètè yọ ó ti expire time tó yẹ kó yọ yẹn ó ti expire ibẹ̀ yẹn ti fẹ́ máa jẹrà ó ní the urgent attention nìyẹn 120 dẹ̀ ní owó tó máa cost so mi okay ìyẹn a máa ṣe yẹn báyìí a máa ṣe yẹn okay. Ẹlẹ́kejì yẹn 1 million 2 ní owó tí wọ́n náà fẹ́ fi ṣe tẹ́sẹ̀ ìrìn àbí balance pátápátá. 600 ló pè fún mi o 600 ló pè o. Mo fẹ́ ṣàlàyé fún yín ni. Mo fẹ́ ṣàlàyé fún yín náà ni. 1 million 2 ní gbogbo owó tó fẹ́ gbà lọ́wọ́ ẹ̀. Kí ló dé? Balancing of the leg. Kí ló ṣẹlẹ̀? Ó wá ní òun ti lọ ṣe insurance kan pé insurance yẹn wọ́n ní àwọn máa gbé ìlàjì nínú owó 1 million 2 yẹn.
ó ní àwọn insurance yẹn láwọn máa gbé half of the money which is 600,000 pé 600,000 wà ló máa kù tí àwọn insurance bá ti gbé 600,000 báwọn yẹn dẹ̀ ti promise òun ní end of this month or latest January pé 600,000 naira tó wá kù yẹn lòun expect. Okay. Listen to me. If those people promise him 600,000 and he urgently need 100,000 for them to remove, social insurance magbo, social insurance magbo, social insurance lẹ́yìn tó l'accident ni àbó ti ní insurance kó tó l'accident. Wọ́n ṣe ṣe ń lẹ́yìn ìgbà tó l'accident àwọn yẹn kò fẹ́ fi ẹ̀pẹ̀ náà ni wọ́n ṣe ṣe lẹ́yìn ìgbà tó l'accident. Ẹ̀bùn ọ̀gbà tó fẹ́ fi ẹ̀pẹ̀ yẹn kí ló yẹ tán rí pé ẹsẹ̀ yẹn tún ti ń jẹ owó tó níjọ gently tí wọ́n lè fún níyẹn náà. Ó ní protocol táwọn yẹn náà gbọ́dọ̀ follow ní nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Out of that 1 million to gbogbo làwọn bẹ́ẹ̀sì pé ní nǹkan yẹn bá ti díù ó ní táyì tó fẹ́ kà fún tó bá ti díù lọ́sẹ̀ máa lè issue owó yẹn kò bí pé nǹkan tó lè gbà ní bá ṣe kíákíá. Okay, mo fẹ́ bèrè again. Okay, mo ti insurance. Okay, ìgbà tó yẹ pé kì í ṣe kó ti ní insurance yẹn kó tó ti kó l'accident tẹ́ kó ti ní kó wá l'accident lọ́jọ́ kejì gan wọ́n á fún lówó ó yé mi. But hospital wo ni ó sọ wípé wọ́n fẹ́ bá òun ṣe iṣẹ́ yẹn àbí hospital yẹn tó bá ti gbowó a ṣe máa lọ UCH ni mà nìbàdàn àwọn ọmọdé sọ fún pé anything bàbá fẹ́ ṣe we are not going to give him money we are going there directly by ourselves. But I've tagged his number right now on the wall fún àwọn èèyàn kan lè tí wọ́n bá fẹ́ assist ẹ̀ but then tó bá ti sanwó sàkáǹtì ẹ̀ kí wọ́n try kan bá wa sọ̀rọ̀ pé a sanwó sàkáǹtì lágbájá àti sanwó iye báyìí sí àkáǹtì ẹ̀ ó ti yé because mo ti try láti gbé àkáǹtì mi ṣé ọmọ gbọ́njẹ́ yóò advise mi pé I should put my account there. I put it once upon insurance yẹn mi charity tó fẹ́ ṣe yẹn is a scamming and I don't ibi tẹ́nu dé ẹsẹ̀ òde bẹ̀ ebi kẹ̀dẹ̀ rèé ikú lòun ò dáwọ́ kì í jẹ nǹkan tí ó kẹ̀ àmọ́ kọ̀rọ̀ wọ̀ sí ṣó ti yé àní ibi tẹ́nu dé. nǹkan táwa kọ̀ fẹ́ fún wọn nǹkan táwa fẹ́ ṣe fún wọn ni pé kí owó tó fẹ́ fún ó lè ṣiṣẹ́ tó fẹ́ kó ṣe nǹkan táwa wà fà. Bẹ́ẹ̀ni ohun yẹn ó yé mi máa gbọ́ listen to me with the pains tó ti ẹsẹ̀ tó ti ń jẹrà ń sìn tó jẹ́ pé people around nínú àdúgbò wọn bá lówó wọn ní help. Okay, tó bá wá gbowó bẹ́ẹ̀ yẹn ṣé ó máa wá sọ pé kò wá condition tá a bá tiẹ̀ wá dáwọ́ kó tiẹ̀ wá rí èèyàn fún ní 1.2 ṣé ó lè ná forever ni kò lè ná forever torí ẹ̀ náà la ṣe gbé sórí bíbà yìí tó bá wá sanwó fún tó bá tún padà lọ lọ́jọ́ kejì àbí tó tún wá nígbà míì wọ́n ti mọ̀ pé ẹni ìyá ti dáwó fún rí o wọ́n ti dáwó fún lọ́dọ̀ Auto-Bola rí o ó tún ṣe báyìí o torí ẹ̀ la ṣe ní láti máa cover láti sọ pé òkè a fẹ́ ṣe nǹkan kan hidden because orí Facebook náà ti rí wa orí Facebook náà we need to talk about it on Facebook pẹ̀lú èlò gọ́gọ́ lè rà tó máa lárùn yọ̀ lẹ́nu nígbà tí ṣe pé wọ́n fi mí ṣe Minister for Finance àbí wọ́n kówó Nàìjíríà sí mi lọ́wọ́ pamọ́ kí wọ́n sọ pé òkè o lára ẹ̀ mo ti fẹ́ máa yọ kò ní ìdìkò gbójú jáde ó tì ṣó ti yé bẹ́yẹn so àwọn èèyàn tó máa fẹ́ ṣe náà kó má dà pé ẹlòmíì náà kì í ṣe pé bóyá ó láìkí oore ìta gbangba but ó fẹ́ wò bóyá olóòótọ́ ní ààbò nírọ́ àwọn gbogbo nǹkan tẹ̀mí dẹ̀ fẹ́ ṣe tí mo fi ṣe báyìí náà ni pé is to be a open place for people to know that kò sí rọ́ńbẹ̀ tó bá gbowó náà tí ò bá lọ fi ṣe ẹsẹ̀ pẹ̀lú pain tó rí yẹn tó dẹ̀ yọ̀ǹgì bẹ́ yẹn ṣé owó yẹn ló fẹ́ ná forever ni àbí kí ló fẹ́ fi ṣe ṣó máa ní kẹ́sẹ̀ òun máa jẹrà ni. òun tó wà ìjà rárá láti ṣe ẹsẹ̀ yẹn láti padà bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ torí lára nǹkan táwọn èèyàn sọ ládùúgbò yẹn ó jẹ́ ká mọ̀ pé bọ̀bọ́ yẹn náà kì í ṣèyàn bẹ́ẹ̀. ó ti nígbà tó fi ṣiṣẹ́ ó ti ní àwọn nǹkan tó pọ̀ ṣùgbọ́n nípa ẹsẹ̀ yẹn ó ti ta gbogbo nǹkan tó ní ó ti ta lẹ̀ ó ti ta oríṣiríṣi nǹkan tó ní ìgbésẹ̀ yẹn lè padà sípò. mo kí tó kó bẹ́ẹ̀ lánàá mo gba nọ́mbà dókítà èyí tó ń bá wọn tí ẹsẹ̀ yẹn ní UCH nọ́mbà yẹn wà lọ́wọ́ mi kan tí mi ti pè mo ríṣẹ́ ní pé mo fẹ́ kẹ́ kọ́kọ́ sọ̀rọ̀ lórí ẹ̀ náà
kí tó wá mọ̀ tó tẹ̀ tó kọ̀ àtàjù máa gbé. Okay. Torí mi ò fẹ́ ṣe nǹkan lẹ́yìn mi. Okay, ó ti gba nọ́mbà UCH doctor. So ṣé owó yẹn ẹni tó fẹ́ bá yọ irin lẹ́sẹ̀ yẹn sí urgently yẹn ṣé ọ̀dọ̀ ẹ̀ ní ká kọ́kọ́ san owó sí torí èmi fẹ́ fún lówó látọ̀dọ̀ mi fún irin tó ń jẹsẹ̀ tó tún ti ń jẹrà yẹn. Bẹ́ẹ̀ni ìyẹn ni ká kọ́kọ́ ṣe mà. Ṣé àkáǹtì UCH ṣé àkáǹtì doctor ẹ̀ la máa san owó sí àbá àkáǹtì títí ẹ̀? Fúnra ìfọ̀tẹ́sì lẹ́ ká ṣe ni pé tó yẹn bá ti wà nílẹ̀ káwá bí òun fún ẹ̀ léèrè ìgbà wo ló fẹ́ lọ ìgbà wo ni dókítà ní kó wá èlò ni dókítà fẹ́ gbà gbogbo yẹn a máa ṣe sáàlì. Etí oṣù mọ̀ pé ìwọ ló sọ̀kan fẹ́mi nítorí lòun fẹ́ ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní pé lòun nídìí 600,000 kẹ́sẹ̀ ọ̀ma lè padà but nígbà tí wọ́n débẹ̀ lánàá wá ní ojú bí mo ṣe tó ṣe fi wọ̀n wá o pé irin kan wà lẹ́sẹ̀ yẹn tó tún ti ń jẹrà tó ń sun mí sí pé ó ní láti kán yọ̀ yẹn urgently pé ó ti padà sọ́dọ̀ ó ti lọ sí UCH àbí ó ti lọ sí hospital wọ́n ní pé kó lọ mú 100,000 wá kán tó lè bá yọ irin kúrò lẹ́sẹ̀ rí pé àwọn ọmọ Nàìjíríà ìgbé dókítà Nàìjíríà àti gbogbo Nàìjíríà wọ́n burú gan o ó máa lọ wá owó 100,000 tí ò bá rí bẹ́ẹ̀ yẹn bó ṣe máa jẹrà nìyẹn kábíyèsí o Elédùmarè. ẹsẹ̀ rẹ̀ kódà ó ti ń sun omi jáde bámbámú ni. Ó ń sun mi ó ti ń jẹrà padà. ó máa fóun lálàáfíà díẹ̀. bó yẹ sẹ́ni nọ́mbà yẹn sí mi ká pè é sí i torí ó dà pé kò fẹ́ gbé kọ́ bóyá ó mọ̀ọ́mọ̀ dẹ̀ pa ni. Ẹ jẹ́ kí n send nọ́mbà yẹn náà ká wò. Send ẹ̀ so ká wò bóyá bí ọjọ́ tó bá máa lọ bó ṣe máa ní ká kọ́kọ́ fún ní ti on my purse ni o urgent wọ̀nyẹn kí n fi owó bóyá owó tó yẹ kí n fi lọ ṣe irun mi àbí tí mo fẹ́ fi ṣe nǹkan kan mo máa kí n fún ṣó ti yé kó lọ fi yọ irin yẹn téèyàn bá yọ ìrora kúrò nínú ayé ènìyàn Ọlọ́run náà á yọ ìrora kúrò nínú ayé. I want to use this as a tax again. I will pay that one urgently. You don't need urgently yẹn so send the number to me tó bá lè pick and see. Okay, send it, let me call him. Èmi náà ní a lot of bill. Ṣé ń jẹ́ wá sọ kankan fún mi tí san bill mi o for this kì í ṣe owó lé o bí owó Friday owó kìíní kan wọ́n dẹ̀ gbé bill yẹn wá. In fact àwọn tó ń ó ní àwọn bí nǹkan tí àwọn network kan ti máa cut away from my life tó yẹ pé owó tí mo ti calculate mo ti gbé san sí ọ̀dọ̀ àwọn eléyìí owó yẹn ti san ó ti kọ́lé ní Nàìjíríà Ọlọ́run gbọ́ Ọlọ́run Elédùmarè gbọ́ ní tí mi ò tí ì lò 2 years ní ọ̀dọ̀ àwọn owó tí mo ti san ó ti kọ́lé because ìgbà tí mo débí owó yẹn 120 ní owó wifi mi suddenly ó kàn di 300 mo ní kí ló ṣẹlẹ̀ promo tí mo gbà is 120 pẹ̀lú tax ó máa jẹ́ 125 wọ́n ní ó tí ó change ó wá di 2 something yẹn tó bá máa gbé bill wá wọ́n lè gbé 400 wá báwo ló ṣe di 400 wọ́n ní ṣàlàyé fún mi kẹ́ lè mọ̀ pé robbery wà everywhere stealing my trick is everywhere ṣó ti yé kí wọ́n sọ fún mi pé mo prove ti mi Friday ṣé Friday ló máa ń jalè yẹn tó ló wà ní mí ṣé àwọn Friday ló ń jalè yẹn àbí bell okay wọ́n ní bell ni tó bá ní tí bẹ́ẹ̀ bá ní mo kúrò kan káwọn gbé lẹ́tà wá kí n prove ẹ̀ fún wọn kí n fi wọn ìjọba everybody is complaining about bell ká lè mọ̀ pé stealing by trick is everywhere. Ọlọ́run gbọ́ mo san ní last month owó tó ń gbé wá fún mo ní let me clear this thing I don't want anything mo san 5 something or 600 lórí tibẹ̀ wọ́n mo san nígbà tó tún ti di mọ́ǹtì yìí ẹlẹ́nu gbé wá 500 wọ́n dẹ̀ máa fún mi we are giving you money now kò ṣe pé mi ò lè san o ṣùgbọ́n mo kàn wò pé bọ́n bá ṣe gbé àmọ́ ní because we are going to talk we are going to use it my baby at time ó lè ní online course ó lè ní all this thing bọ́n ṣe ń jalè nìyẹn 500 just imagine ó máa ṣiṣẹ́ ọjọ́ bíi méjì tó le gidi ni o bóyá kò ṣe 12 hours kó tó rí owó yẹn orílẹ̀ tí mi tó máa dẹ̀ gbà tán lẹ́ẹ̀kan tí máa fi sanwó kínní so kò ṣe pé mi ò tí sọ bí ìyẹn o but you know nígbà tó ń sọ pé nìyẹn ní ìrora nígbà tí bọ́ọ̀lù tó lọ síbẹ̀ tó dé yẹn tó ló ní ìrora I feel for him mi ò mọ̀ rí o nígbà tó tẹ̀ wá ń sọ ó wá ní ọmọ Ìjẹ̀bú lòun mi ò mọ̀ rí nígbà tó tún máa dárúkọ ọmọ Ìjẹ̀bú ọlọ́mọ Ìjẹ̀bú Ẹ̀pẹ́ kò sí tó kàn mí ṣé mo mọ̀ yàn rí lẹ́pẹ́ ọdún ó dà pé láti Ìjẹ̀bú Òde mọ́ Ẹ̀pẹ́
ọ̀yẹn kọ́ ó tún wá dárúkọ ó tún lágbájé lòun kò sí tó fi ń ṣèyàn bọ̀ ọ̀yẹn kọ́ là ń sọ I'm not even funny about that so mo ti sọ pé omi but ojú ló máa ń rojú ṣàánú wọ́n tẹ̀ ti sẹ́ndẹ̀ wá báyìí wọ́n tún fún mi ní urgently ẹ kó sí lọ darí ẹyin wọ́n tún ní under 24 hours wọ́n mú ẹ kó sí lọ yan ìjọba ti kọ́tẹ̀ láti jọ yẹn mi mo tẹ̀ fẹ́ kẹ́ kọ́tẹ̀ kó tẹ́ kọ́tẹ̀ pátápátá tí màá pé I don't want to owe anybody anything if not màá ní kẹ́ kọ́tẹ̀ mi nǹkan ní dáhìn lónìí bọ̀ mi ìfẹ́ kẹ́ bà rẹ́kọ̀dù mi jẹ́ I will pay you and I will tell you olórí burúkú yín kẹ́ kọ́tì gbogbo láyé I don't want you again I want to start with another line for next year ó lè níyìn ẹ̀yin bẹ́ẹ̀. Welcome to Rogers. Mo ń bọ̀ wọ́n send me let me call. bó ṣe ló ní ìrora yẹn ni o kò ṣe pé bóyá owó bí mo ṣe wà yìí àwọn ọjà kan wà tí ó pé mo fẹ́ sanwó ṣe ní àyà mi tẹ́lá gbígbígbí but you know èmi tí bá ti bá Ọlọ́run sọ̀rọ̀ mi tó bá sọ pé yọ ìrora kúrò nínú ayé ènìyàn èmi yóò sì yọ ọfà ìrora kúrò nínú ayé tiẹ̀ náà ní anywhere tó bá ti ń feel it that is what I used to do you know you give Ọlọ́run wà nínú ó láìkí májẹ̀mú àti pé ìwọ náà nǹkan tó bá ṣe tó yẹ pé o sì ń ṣe pẹ̀lú ìtura ń gbà míì ó lè má tí touch mind Ọlọ́run àwọn kan mi wà tó yẹ pé ìgbà tó bá need ẹ̀ gangan ló máa ṣe I have a lot of expenses for this month at this period tí mò ń sọ̀rọ̀ yìí. Sọ̀rọ̀ sókè. Hello. Hello. Sọ̀rọ̀ sókè now. Okay, kò gbé nọ́mbà mi jáde láti Canada láti ẹ kalẹ̀ o. Auto-Success Auto-Bola ló ń sọ̀rọ̀. Bó ni o. Àwọn èèyàn àtàná tí wọ́n ṣe wọ́n wá sọ́dọ̀ ẹ̀ lánàá. Bẹ́ẹ̀ni, wọ́n wá sọ́dọ̀ lánàá. Okay. Ìgbà tí wọ́n dẹ̀ wá ipe ẹni tó wá náà ló sọ pé ṣé o mọ̀ pé 600,000 nígbà tó ṣàlàyé yẹn pé lolo need but ó wá ní o need owó ipe irin tó wà nínú ẹsẹ̀ yẹn ipò need ẹ̀ urgently. Ìgbà wo ni wọ́n sọ pé ìgbà wo ni doctor yẹn tó fẹ́ yọ yẹn ló fẹ́ ṣe ṣọ́dọ̀ doctor yẹn la máa san owó sí ìgbà wo dẹ̀ ni. No. No, kò fún ọ̀gbìn ní aṣọ àdìsẹ́ni kí n bá tó lówó dání ọ̀sọ̀ fún wọn kí n bá ti lówó dání àròsọ̀ fún wọn á fún ẹ̀mí bíi wọ́n sì máa bú sọ́jú yẹn wọ́n sì máa bú sọ́jú. Ok sọ́jú náà ni wọ́n tún máa fi yọ ok sọ́jú náà ni wọ́n máa fi yọ egungun ni wọ́n máa fi yọ irin yẹn kó lẹ́sẹ̀ yẹn. Ìjọba ọkùnrin tó ṣe mílíọ̀nù sọ́jú ìyá ni wọ́n ti máa yọ ọ̀pọ̀ wọ́n máa fún ẹ̀mí wọ́n ní anájísàn kan máa fún ẹ̀mí máa yọ. Ok. But only date on my book date. Yes. Only book date nsìn. Only book date nsìn. Àní kò book date, ìwọ book date. Ìwọ book date. Ìwọ book date. Fún irin tó fẹ́ yọ lẹ́sẹ̀ yẹn. Book date. I'll give you that one. Yeah. Ìwọ book date tó bá ti book date sọ pé date báyìí. Ló ń lọ báyìí ló ń fẹ́ yọ. Pé wọ́n ṣó máa pè wọ́n lé ní àbọ̀là.
No, ó ti ṣe kí ni tell me now. Mo ní fún ẹni tó wà nínú nọ́mbà wọn tẹ́lẹ̀. Ó pè ṣe kó ó ní okay ṣé ẹniyẹn náà lè pè. Nọ́mbà dọ́kítà yẹn tẹ́lẹ̀. Okay ṣé ẹniyẹn náà lè pè ní kó búùkù fún ẹ. Ṣé ẹniyẹn náà lè pè kó búùkù fún ẹ pé ọjọ́ báyìí báyìí ó máa wá. No, kò ní pè o. Wọ́n ní pè ní consultant ni wọ́n ní pè wọ́n sọ pé ó ní ìṣe àwọn pé kí n wá ti lọ ṣe nǹkan ní kí n wá bẹ́ẹ̀ ń kó wá bá wọn. Okay, you know what you are going to do now? Ní pè torí táìmù kan ti wà tẹ́lẹ̀ ká fẹ́rẹ́ pè é ó lóun ò ní pè ní bọ́ọ̀sì. O lẹ́nìkan ti ṣe kí ni? Àbí ọ̀yìn má. O lẹ́nìkan ti fẹ́ ẹ̀pẹ́ rí. Mo ní wọn ní pé èèyàn tí máa ní pípa pé èèyàn wà ní wọn lórí ìgbé. Ní ẹ̀ẹ́dẹ́gbẹ́ fún mi ní oúnjẹ tuntun wọn wọ́n sọ pé ẹni ẹ wà nígbà tó kọ́ wà ní ọ̀ṣun àgbà yẹn tí ó ní padà wá nígbà yẹn tí wọ́n fi discharge nígbà yẹn. Okay. Ṣé orí Facebook ni wọ́n ti ẹ̀pẹ́ náà gbà náà ló sọ sílẹ̀ wọ́n ti ẹ̀pẹ́? Ṣé orí Facebook náà ni? Irọ́ orí Facebook wọn. Okay. No, senior college ní ọba ní orí Facebook ọ̀rẹ́ mi. Okay. Okay, but nísìnyí kan tí mo fẹ́ kó o ṣe ìwọ má doubt ṣó ń gbọ́ òun gbọ́rọ̀ mi ìwọ má doubt ṣó gbọ́rọ̀ mi èyí owó tó fẹ́ fi yọ irin yẹn kúrò yẹn ìwọ má doubt tí owó tó fẹ́ fi yọ irin yẹn kúrò mi ò sọ pé main surgery yẹn owó tó fẹ́ fi yọ irin yẹn 100 ni wọ́n pè é pẹ̀lú o ṣáà máa wọ mọ́tò wá dẹ̀ jẹun ló so ìwọ book pẹ̀lú wọn o gbọ́rọ̀ mi book pẹ̀lú wọn. Àkóná òkú jẹ́ ìdìnnà sí mọ́tò máa bú mi lọ. Ìwọ book pẹ̀lú wọn so tó bá ti book ọjọ́ tó bá ti ń lọ báyìí ọjọ́ tó bá fẹ́ lọ yẹn náà má bínú o kò ṣe wípé bóyá a fẹ́ máa monitor àbí kankan màá ní kí ọmọọṣẹ́ mi àmì màá ní káàbúrò mi ọmọ mi yẹn náà kó wá báyìí so they will run around you now whatever we still continue to tell people. Mo gbọ́ tiẹ̀. Mami kí ara book yẹn máa kọ́ lọ sanwó ìdíkì yẹn máa lọ book ìdíkì yẹn máa fún yẹn dé. Ìdíkì yẹn máa fún yẹn dé kí wàá di sanwó wọ́n á ṣe fún yẹn dé lórí ìdíkì. Bọ̀dẹ́ ní ẹgbẹ́ sọ́fẹ́gbọ̀n yẹn gbà yẹn ló sáré ẹgbẹ́ sọ́fẹ́gbọ̀n yẹn. No, nǹkan méjì ló ti ń sọ báyìí o máa jẹ́ máa gbọ́ o. Ó sọ wípé o máa kọ́kọ́ lọ book pé tówó bá ti rẹ́dì oníwà lọ book tówó bá ti wà lọ́wọ́ ẹ̀. Mo dẹ̀ ní kó o fọkàn sí pé owó ti wà lọ́wọ́ ẹ̀. Mo sàlàyé fún yín pé ẹ ló mà. Yes. Ẹ ló mà. Ẹ ló mà. Mo lọ wọ́n mo sàlàyé fún yín pé owó ni máa fi lọ owó ni máa fi book máa san owó tí kò máa fi lọ book. Okay. Ìṣèṣì máa lọ fún ẹni yẹn. O ti mọ ibi tó o ti máa book. No problem. So consultant kò ní má. O ti mọ ibi tó o ti máa book okay. Máa sọ fún Isaiah náà. Máa sọ fún á pè so ẹni tó wá lánàá yẹn don't worry. Ó nìyẹn wà òun náà ló sọ yẹn fún mi torí wo sọ yẹn fẹ́ mi. Ó ló sọ fún mi. Ó ló wà very very urgent. Ó ní because ẹsẹ̀ yẹn ó ní bí irin yẹn ó ló tún ti ń sun mi jáde. Ó ló ti tún fẹ́ máa jẹrà bíbí rẹ̀. Ilé ìyọ̀dọ̀ sọ fún mi pé ẹ bá pé owó yìí láti rí. Kó mú lówó pé kó kúkú ṣe pé kó máa sun mi lọ bẹ́ẹ̀ yẹn olówó sọ pé olótú tí onírin yẹn ti ń kọ̀ sí láti jẹ́ kó jẹrà olówó sọ pé ó wà very very important kó kọ́kọ́ ṣe yẹn kúrò kó má tún lọ kọ́ sànà dáadáa méjì iṣẹ́ tán ti ṣe tẹ́lẹ̀ kó má tún lọ rọ́ọ̀sì ẹ̀ ọ́dà wọn ó ti yé so we need to do that one all the time okay so but mo pè é lẹ́yìn kan yẹn tá a bá pè ẹ́ kò sí nǹkan kan tó fi ń ṣèyàn jẹ́ wò ó bomi mọ́ra kí n pa ẹ́ làrùn jẹ́ tú mi láṣì kí n fi ẹ́ sílẹ̀ ni tọ́jú bá ń tẹ̀ tó mo kọ́kọ́ pè é lẹ́ǹkan tó kọ́kọ́ pa fóònù ó rìngì lákọ̀ọ́kọ́ ó pa fóònù kí ló dé tó pa. ló ṣẹlẹ̀ ní pé mi ò pa fóònù mi ò mọ nọ́mbà ìrọ̀ pẹ́yìn mi ní tó ṣẹlẹ̀ ní pé àná tí wọ́n wà ní ẹ̀gbọ́n. ṣé ẹ̀ ń gbọ́ wọn. mo ń gbọ́. ẹ̀yọ́. mo ń gbọ́ sẹ́yìn. àná tó wà yẹn owó tí wọ́n fún mi yẹn níwájú ọlọ́run tí mo lè pè owó tí wọ́n fún mi yẹn níwájú ọlọ́run tí wọ́n lè pè yẹ́ ìyọ àwọn oògùn tí mo máa ń lò tẹ́lẹ̀ lọ́wọ́ kọ́ lọ fi wà so oògùn ẹ wá wíìkì yẹn. Okay, owó tó ń fẹ́ lánàá ó lọ́rọ̀ ògùn ó tiẹ̀ lóògùn mọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ so ògùn yẹn ló wá wíìkì ẹ no problem. mo lè snap àwọn ògùn yẹn nígbà tí mo ṣe wá ní ògùn yẹn ló wá wíìkì yẹn. So mo ti wá ní kí ó kílíìn ìdí ẹ̀yẹ gẹ́gẹ́ ibi pé kí n kẹ́kọ̀ọ́ ní ẹgbẹ́ màmá kò yọ̀lá mi bẹ̀rẹ̀ fọ́yìn mi. Mo ti kọ́kọ́ pe nọ́mbà èkejì yẹn náà tó ń rìngì ó wá rìngì ó wá dàpọ̀ ló ṣìṣọ́ no problem ṣá mo bá tó bá ti di ní màá bá a sọ̀rọ̀ nísìn so tó bá ti àmọ́ ọ̀la mo fẹ́ kó o ṣe tó bá yẹ pé ẹ lè ṣe before Christmas
tẹ́ kó lè bẹ ṣe kó tó wọnú ọdún tuntun at least kí pain yẹn kọ́kọ́ kúrò nínú ayé ẹ̀ náà. tí wọ́n bá ní tí wọ́n bá ní iṣẹ́ lẹ̀ tó ní dọ́kítà àyè tó tẹ́lẹ̀ tó lọ́pẹ̀ yẹn ó bá pa ọrùn lọ fún mi ilé ọmọ lọ rà náà yẹn mo ìta ìfún kókó sòwò ló wá pa ọrùn lọ fún mi ilé ọmọ lọ rà náà yẹn tí mo ní owó jẹ wọn fún mi yẹn. bọ̀ tí ń sìn owó tó máa fi yọ irin yẹn kúrò ti wà lágbára Ọlọ́run owó yẹn ti wà so sórí lè bá ẹ ṣe tó bá tètè bá tó bá lè persuade tó bá lè bẹ ṣe kó tó wọnú ọdún tuntun at least pain yẹn máa kúrò nínú ayé ẹ ó ti yé bẹ́ẹ̀ yẹn á dẹ̀ wá kun main surgery Ọlọ́run á dẹ̀ tún ṣe lágbára Ọlọ́run. ẹ ṣe máa. alright so ó ṣe so tó bá ti di lọ́la nǹkan tí mo ní kó o kàn fẹ́ gbọ́ látẹ̀lé náà ni because mo wà lórí ṣáàtì yẹn kẹ̀dẹ̀ rèé tiẹ̀ nìkan mo kàn ṣe on your behalf ni ṣó ti yé pẹ̀lẹ́ Ọlọ́run á bá mi yọ ìnira kúrò náà ayé ẹ̀ Ọlọ́run á bá mi dá ẹ padà sí àyè tó dáa Ọlọ́run jọ nígbà tó bá dẹ̀ yọ àmì nígbà tó bá yọ ìnira kúrò náà ayé Ọlọ́run jọ má dà sínú ayé mi o kọ́lọ́run bá mi ṣẹ́gun òkun ayé fún ẹ lórúkọ Jésù it is well with you thank you very much all right ó ṣe bye bye. ẹ̀yin èèyàn ẹ̀yin tí ó jẹ́ wípé you love to put smile on people's face èmi náà ẹ bá wò mí dáadáa tó bá jẹ́ pé in fact I sorry for this person but tó bá ní kó máa sorry àbí apart from pé bóyá o tún lo strength ẹ o lo owó gan omi ojú ń kọ́ àti gbogbo bó ṣe máa touch ní àtẹ you understand what I say. Anyway òun lẹ ti gbọ́ yẹn èyí tí wọ́n fẹ́ ṣe tó wà very urgent ó ní mo ní torí tá a bá náà ká fi òjò àwọn èèyàn gbin àgbàdo bí ó ṣe wá sọ ẹni tó lọ bẹ̀ tí mo rán yẹn òun nìyẹn tó sọ pé ẹsẹ̀ yẹn èyí tó gbé síbẹ̀ yẹn tó wà lábẹ́ yẹn ó ìwà ń bẹ̀ so ó ní ó dẹ̀ tún ti ń jẹ ó ti gbà tó yẹ kó yọ kúrò wọn ò yọ o ó tún ti wá ń cause another damage ń sìn tẹ́pẹ̀sẹ̀ yẹn tún ti wá fẹ́ máa jẹrà débi kó tún fẹ́ máa drop omi ó ti wá ń wò pé òun ò rówó ṣe dókítà dẹ̀ sọ pé òun ò lè ṣe fún lọ́fẹ̀ẹ́ wọ́n wá fún ní oògùn tó wá máa fi suppress pains the pain is too much you send everything yes you can call him and tell him to scan everything give me hand come and say hello to people here say hello to people why now good girl say hello. Oh. Yeah. You say, don't say hello again. Say good evening, sir, good evening, ma, good evening, everybody. Why do I call everyone Nigeria? She is going to make our leg. Sarah, do you know you actually look like me? I know. You know? People say that at school. At school? Yeah. I just look at my face now, I saw yours. You want to jump you? I want to jump me. I want to jump me. Eh? I feel like mother, like daughter. Like mother, like daughter. Call me when you're done, so I don't. You call. Call him and talk to him. Accountants. Ẹ ṣé òun nìyẹn o. Ẹ jọ̀ọ́ kó ṣe irọ́. Torí èmi ẹ rí pé mi ò kì í gbé mi I no dey do all this thing for the èyí tí mi bá ti lè agbára mi ò bá gbé mi òun bá àwọn èèyàn. Mi òun bí àwọn bẹ́ẹ̀ but you know mo fáwọn èèyàn àwọn méjì ló lọ sí Ìbàdàn lánàá wọn ò dẹ̀ pé wọ́n ń bọ̀ ìgbà tí mo ti sọ pé kàn pé kàn sọ pé wọ́n ń bọ̀ wọ́n ní káwọn lọ bẹ̀ in fact this boy that is working with me now is doing like a detective he's behaving like a detective he said let's go there and see things and before kò tó débẹ̀ yẹn àwọn ẹ̀ okay receive it already. Yeah, you not say, but you said that you check it. And then Say, tell him if you receive it, he should call us back. yeah, If he told me that he can't resend it. yeah, I told him. So, ìyẹn bí ó ṣe jẹ́ nìyẹn. Ẹ̀yin èèyàn, ẹ jọ̀ọ́, ẹ̀yin tí ẹ bá fẹ́, tí ẹ máa ń like láti ran àwọn ènìyàn lọ́wọ́ lórí main surgery yẹn, account number ẹ̀ la fi síbẹ̀. Tẹ́ bá dẹ̀ ti fowó síbẹ̀ fún, ẹ jọ̀ọ́, ẹ torí Ọlọ́run, ẹ sọ fún mi pé ti fowó síbẹ̀ fún. Because a fẹ́ monitor ẹ̀, a dẹ̀ fẹ́ padà wá fún yín ní testimony lórí bíbá yìí pé ọmọkùnrin yẹn rèé o. Òun náà fẹ́ tètè ṣe kí á kó lè padà síbi iṣẹ́ láti máa lọ wá iṣẹ́ òòjọ́ ẹ̀
because ó ti wà lórí ìdùbúlẹ̀ yẹn látọjọ́ tó ti ní àṣẹ ó ti pẹ́ ó sì wà níbẹ̀ látijọ́ yẹn wọ́n dáwó fún ní gbogbo nǹkan tó ní òun náà lẹ́gbọ́n yẹn ó ti tà á ó talẹ̀ ó ta gbogbo property ó ti tán ṣùgbọ́n ojú náà ló máa ń rójú ṣàánú tẹ bá dẹ̀ ti ṣe fún wa ogun ẹ̀ ò ní di tiyín náà ò ní di tiẹ̀ tẹ bá tún wá ṣe fún tẹ ẹran fẹlẹ́ yìí ràn wá lọ́wọ́ ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ gbogbo ogun ayé yín náà Ọlọ́run á yọ ìnira kóònù ayé yín torí pé ṣe rí irin tó ló gbé sí ẹsẹ̀ yẹn ọfà ni o màríbó sóòtèké yàbá négàbó sòǹtẹ̀yẹ bàríà ọfà ni o tí wọ́n bá dẹ̀ ti gbìyànjú tó wo tiẹ̀ náà bá wà níbẹ̀ láti yọ ọfà kan tá a fojú rí kúrò lára ẹlòmíràn gbogbo ọfà tí a kò fojú rí gbogbo ọfà òkùnkùn gbogbo ọfà òṣì gbogbo ọfà ìní gbogbo ọfà ìríṣẹ́ṣe gbogbo ọfà ìrọ́kànbalẹ̀ gbogbo ọfà ìtẹ́gbẹ́ gbogbo ọfà ìrọ́mọbí gbogbo ọfà àlákàlà gbogbo ọfà àìsàn nínú ayé tèmi àtiwọ́n ọ̀run á lé gbogbo ẹ̀ jáde á fa ìnira kúrò nínú ayé wa á fún gbogbo wa ní ìtura so shall it be please ẹ dá sí ẹ rí òun náà gbé sílẹ̀ yẹn èmi náà mo need a lot of owó ṣé kọ̀ǹtẹ́nà tí mo fẹ́ gbà tí mi tẹ̀ tí ìrówó ni ṣé èyí tí mo fẹ́ san tí mi ò tí ì san bí ni ṣé a lot of tí onímọ̀kan sọ gbogbo bí òun mi tí mi ò tí ì ṣe yẹn bí ìyẹn ń bí mi inú ni náà torí tí n bá fẹ́ wò pé lóṣù kan mo fẹ́ san bí kí n wò pé mo fẹ́ san 150 yes kan wá gbé 5 something wá fún mi kan máa sọ pé we change it we don't because the plan is after 1 year plus he has to change you didn't tell me that and I'll be paying this money mo san 600 last month kẹ́kọ̀ọ́ lè mọ bí mo ṣe ń ṣiṣẹ́ kéèyàn máa lọ nígbà nígbà wọn ẹgbẹ́ tó wà lọ ṣiṣẹ́ báyìí wọn máa kan máa jókòó wọn láwọn fúrádọ̀ àwọn bẹ́ẹ̀ kan wọ́n máa gbà lọ́wọ́ ẹ̀ torí mo tí mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ mi ò ní subscription for international number tí mi bá ti lè pe local àbí kí n fi WhatsApp sọ̀rọ̀ I don't dey call only ma because of mommy ni mo fi máa ń lo international but láti join sí báyìí I use international also direct call for my customers because at times you want to use WhatsApp ó lè máa fluctuate mi tó máa pè direct bá ti jẹ́ pé ọ̀rọ̀ business ọ̀rọ̀ owó I will call that directly ìyẹn mo ti mọ̀ pé okay tí n bá jẹ $50 tí n bá fi $10 bí $15 pè nínú ẹ̀ ṣe mọ̀ pé mi tí ṣọ́ọ̀tì ìhẹ́ jù pé kéèyàn ẹ ti understand nǹkan tí mo mean so but tán bá ti rí ẹ pé nǹkan tí mo dẹ̀ wá rí pé ṣé rí nǹkan tí mo sọ lẹ́yìn kan pé kò máa síbi tí wọ́n ti ń kẹ́dì yẹ alẹ́ ọ̀rọ̀ àwọn bẹ́ẹ̀lì yìí ó sún mi o ẹni tó bá yẹ jọ ẹ bá mi wá nǹkan ṣe sí torí ọ̀rọ̀ bọ̀bọ̀ yìí Agbájé lórúkọ ẹ̀ ń jẹ́ Agbájé orúkọ ẹ̀ lákọ sí account number náà mo fi síbẹ̀ yẹn èmi personally yẹn tó bá ti pe doctor yẹn ní ọ̀la nísìnyí pé òun máa tóun lè lọ book how give down tó bá jẹ́ owó because tí n bá fẹ́ náwó sìn I will spend more than that at least tí n bá fẹ́ ṣe irun fún Christmas nísìnyí torí bẹ́ẹ̀ tẹ́ bá rí mi tí n bá gbé irun báyìí ẹjọ́ ń gbé tí n bá dẹ̀ sọ pé mi ò gbé irun tí n bá yẹ ti understand ẹjọ́ and more I have a lot of bill to pay tí n bá wà báyìí tí n bá kàn wá pẹ̀lú aṣọ tí mo bá wọ̀ rí náà kò ṣe pé bí àmì ìdájọ́ títẹ̀ má bínú má sọ pé hey kò ṣe kíní kan bó ní torí èmi náà ẹ wò nígbà míì ara àwẹ̀ ni o you tax yourself for people you tax yourself for people to you pay price for people if you cannot pay price for people don't expect anything also from God pay price not only those who you know or àwọn tó jẹ́ ọ̀rẹ́ ẹ̀ mi ìmọ̀rí o mi ìmọ̀rí mọ́sí mi sì mo bẹ̀ wọ́n níṣẹ́ kan kó bá mi ṣe ní ọ̀la normally ó yẹ kí n rán ni mọ́tò yẹn ń jẹ pojú mọ́tò táwọn ń lò lọ tẹ́lẹ̀ o mọ́tò yẹn mo nà ẹ́ńjì ńlá ni ṣèbí mo fi oríṣiríṣi wọ̀nyí ẹ̀yẹlẹ́túsì yẹn ó máa jẹ́ pé òun ní òkè ibi tẹ́ fẹ́ lọ yẹn àwọn onígbẹ́ mọ́tò yẹn lọ́mọ ní ìyẹn ní kẹ́ ẹ máa gbé o ibi tí bá ti rán yín lọ ẹ má bínú pé mo rán yín iṣẹ́ o ọmọ náà ló lè rán ìyá ẹ̀ iṣẹ́ òun náà ní kẹ́ ẹ máa gbé lọ o owó máa ń jẹ́ pé mo ní máa fún epo owó epo yẹn sì mo ní ẹ̀ṣì ìyá mi máa fún wọn náà pé ti yẹ yín máa fún wọn náà ní ọ̀làdé lélówó epo wọn lè rí epo ju 20,000 or 10,000 you know all those things tí wọ́n á tí àwọn oníṣẹ́ iṣẹ́ máa tún sanwó ìrìnsẹ̀ ó ti yẹ yín bẹ́yẹn God bless you. Somebody say, I guess you are from Ekiti. What happened to Ekiti? You because of my tongue, eh? I'm from Lagos Island. I'm from Lagos Island. Hey, Bonnie. Bola Folashade Tinubu.
I'm from Lagos Island, but biologically from Ikare Akoko. Originally from Ikare Akoko, but from Lagos Island. Bola Tinubu. Bẹ́ẹ̀ni. So, but tó bá tún yá, tí ẹni tó bá ti kówó léṣẹ́ yìí, iṣẹ́ tó dùn, ṣé ti yé yín, wọ́n máa nationalize mi lọ sí state wọn. Then I'll be telling you, I'm from Jebu side, Jebu state. Ṣé ti yé? Ekiti people are nice. Ondo also are nice, Gare are nice, Ijebu too. Bolale get boyfriend. Oh, me what you? Me ma koko. Ijebu nice oh. Ijebu people nice. They nice too much. Nice baje. I just don't remember. Thank you. Ijebu people nice too much. Very, very nice. God bless Ijebu. And bless Ikare too. Ondo people. But Ondo State, láti níbi ìjọ́ mẹ́ta ń sìn. Àwọn scores tá ṣì ń kà lórí Facebook yìí, Ondo ló ṣì ń gbá, ló ṣì ń lead o. Rárá o. Èwo ni rárá tẹ́ ń sọ? Èwo ni rárá o? Kogi ńkọ́? Ah! My mommy. That's the best best mommy mi. Ah, ọ̀nà ọ̀gbẹ́ni o. Wọ́n nice o. But nǹkan tó ṣẹlẹ̀ ni pé mommy mi gan Kogi ni, but wọ́n ti nationalize wọn sí Ikare state. Wọ́n ti nationalize wọn Ondo state. Mommy mi tẹ́ bá béèrè, ẹ̀kọ̀ọ̀kan ló máa ń rí àwọn ará ìlú wọn bá ṣèdè o. Ẹ̀kọ̀ọ̀kan ló máa ń ṣèdè Èkìtì àti ti Kogi yẹn. Wọ́n ti Ikare ojoojúmọ́ ni. Tẹ́ bá ní mo kúrò sí ẹ̀kọ́ jẹ́ pé wọ́n ti sùn. Ṣé ìbá jẹ́ ìbá pè wọ́n sí ẹ̀ máa gbọ́ ẹgbẹ́ ókún o. Ikare ni. A ti nationalize wọn. A change state wọn ni, a change ẹ̀. A gbà mọ́ àwọn Kogi lọ́wọ́. Kí ni? Wọ́n gbédè wọn mọ́. Èdè Ikare ni wọ́n sọ. Èdè Ikare ni màmá mi sọ. Béèrè ṣóṣan ọgọ́jọ́ mẹ́ta. Kò ṣe èdè Ìjẹ̀bú. Ìjẹ̀bú ni. Èdè Ìjẹ̀bú là fẹ́ sọ, ọ̀rẹ́ mi kí dẹ̀ ṣe. Ó ti rí láti jọ́ mẹ́jọ àbí jọ́ mẹ́ta. Ta ló tún ti sọ̀rọ̀ pé Ìjẹ̀bú ṣe? Kí ni Ìjẹ̀bú ṣe? Okay, Ìjẹ̀bú like money. You no like money. Kí ló gbé wa jáde lóru ń sìn? Ìjẹ̀bú, ṣé ọ̀rọ̀ owó kọ́ ni? Kò sí ìlú tí ò like owó. Ìlú tàwa Canada ń sìn, àwọn bed àwọn tó ń fún mi ní network tí mo lò, wọ́n like owó. Everybody dey like money. Ẹ má máa fi yẹn ṣe pé kíní. Ẹ kàn máa fi kúrò ní Ondo like money. Ẹ̀yin kàn bẹ́ mi. Sùrùtù ti máa ń báyàn fà lórí ọ̀rọ̀ owó ni. Me, I know they fight people because of ọkùnrin o. Sùrùtù, ṣé mi jẹ́ Ìjẹ̀bú ni? Everybody like money, no dey deceive yourself. Ogo Kiki, Ìjẹ̀bú like money. Ṣebí you two, you are from Ogun State. Are you not from Ogun State? Ìjẹ̀bú and Ogun State, are they not the same thing? Bird of the same feather, calling you. You are from Okakoko. And people that know me know that we are nice. And Ondo State, nice people. Kò sí ìlú tí ò sí àwọn oníṣánṣán. Ṣé ó ti yé yín? You look beautiful. Thank you. Ṣúpárì Àkókò ńkọ́? Ṣúpárì wọ́n máa ń ta gàrí pọ̀ Ṣúpárì. Àwọn àbúrò mi ni stepfather mi. Àwọn ọmọ Ṣúpárì àwọn tí pòrè. Oríkì àwọn stepfather mi ni. Ṣúpárì àwọn tí pòrè, àwọn ló lè sọ nípa Ṣúpárì. Ṣúpárì náà wọ́n ní oko, wọ́n ní nǹkan oko gàrí nǹkan kan bẹ́ẹ̀. Àwọn ọmọ Ṣúpárì àwọn tí pòrè. Àwọn oríkì stepfather mi ni, àwọn àbúrò mi. Oríkì wọn nìyẹn. Oríkì Jídé ni àti oríkì Tọ́pẹ́. You look beautiful. Thank you.
èròdé ṣeré ọ̀sán o èròdé san. Ìkàrẹ́ and Èkìtì the same Ondo state Yorùbá wọn kọ̀ǹkì gbogbo wọn ni they are the same gbogbo wọn ni wọ́n máa ń ṣe. Thank you. You love money. Everybody love money. Canada don't love money. They love money like kilo ṣẹlẹ̀. Tax. America love money. London love money. Torí ẹ̀ lẹ́yìn wọ́n fi tax pa àwọn èèyàn kú. Wọ́n fẹ́ kí n kíra mi ọmọ wọn fẹ́ kú. Ọmọ òdí o, ọmọ ayé mílíkì tí wọ́n ní owó. Ẹ má jẹ́ kórìkì, ẹ má jẹ́ ogún mi o. Madam, please pick Ìkàrẹ́ for us. Let's laugh small. So èdè mi pa yín lẹ́rìn. So èdè mi yẹn jẹ́ èdè mi jọ comedy, àbí? All right. Ẹ má worry, one day èdè mi ni máa fi ṣe ṣáàtì fún yín. Ṣé ti yé yín lẹ́yìn? Tí bá fẹ́ sọ pé má jẹ́ n sọ jáde because people always steal your idea. If God said I should come and okay, Ìkàrẹ́ la máa fi ṣe ní ọjọ́ náà. Only no wonder I really love you. My daddy is from Ìkàrẹ́. Okay. I'm not in Canada. Please call my office. Àwọn èèyàn ti lọ lé ọdún, wọ́n ti ṣeré lọ ti wọn. Ẹ má worry. Lọ́jọ́ kan náà ni tiwa náà máa happen. I will check the maker if it come in white size. Most of Italia doesn't come in white size. Like America should. If you have a wide fit, it will not fit well. US gogo. Italian gogo ló máa ń ṣe wide leg. Italian máa ń ṣe wide leg. Jẹ́ n fi Ìkàrẹ́ dá yín lóhùn, jẹ́ n fi orin yẹn dá yín lóhùn. Ayé gbé Jésù ga áńgẹ́lì o ẹ wọ́ ọlẹ́ fún bàbá ẹ mú wọn dé ọba rẹ wá ẹ ṣe lọ́bọ̀. Ẹ jẹ́ ká máa lọ. Mo fẹ́ ní kí n kọrin ni. Mi fẹ́ fi sentiment torí irú nǹkan tó ṣẹlẹ̀ sí bọ̀bọ̀ yẹn pains. Tí bá ní kí n máa sọ̀rọ̀ ó máa dàbí funny things, you know. Kò tí kúrò nínú spirit mi, you know. Anything tí bá fẹ́ ṣe depend on the way I feel. Torí mi mo ní conscience kan. Mo máa ń feel fáwọn èèyàn too much. So mi ò fẹ́ wà exposed to some things. See àwọn èèyàn kan bí you know mi ò fẹ́ mọ some things so that because Ọlọ́run ní jẹ́ fall àwọn èèyàn tá máa ń quickly fall for some things, you understand me? So táwọn èèyàn mi bá mi sọ̀rọ̀ lórí WhatsApp tí n bá sáré ṣe kíni tí mo sáré block ọ̀nà I don't want to go deeper, I don't want to know much,
Okay, it's me solve. Problems me really solve. Why telling me? And people must not be bombarding my life. God forbid with problem. So don't give me bad news. Give me good news. Tell me about him for any bad news every time. They don't want you to live. They want you to die untimely death. So you call you then you just tell me at me at our little family at our material for me. That's it. Ẹ jẹ́ ká máa lọ báyìí. Mo fẹ́ ní kí n play music but kò ṣe ọ̀rọ̀ music mo kàn ṣe ṣáàtì fún that person just for the guy. Okay? Just for the guy. Please. Àwọn èèyàn míì lè ti rí mi pa ẹni tó jẹ́ pé òun náà ṣì ń bẹ Ọlọ́run. Òun náà máa sọ pé òun jẹ́ bákan. Òun náà máa lóun fẹ́ put smile sójú àwọn èèyàn. Wẹ́ bọ́lá òun ṣe dá mi nìyẹn ṣá. It's good to be nice. Bye bye for now. Thank you very much. Love you guys. Èmi ó máa wá o, má sì máa bá yín láyọ̀ àti àlàáfíà. Àwa ó máa jó. Jẹ́ kí n kọrin. Jẹ́ n gbé ká jó ká fi jó yẹn ká fi kúlẹ̀. Ó jẹ́ kí n máa jó lọ́wọ́ tẹ́ má worry. I'm it for this night. Love you guys. Ẹ ṣé àwa máa wá láṣẹ Èdùmàrè a máa bá yín o. Ẹni tó bá ti sọ pé ká má dé ká má wá àwọn là ní bá o. Ṣùgbọ́n ẹ̀yin tèmi a máa wá a sì máa bá yín láyọ̀ àti àlàáfíà. Thank you very much. God bless you, sir. God bless you, bye bye for now. Ọdún ayọ̀ la máa ṣe o. Merry Christmas in advance and Happy New Year also in advance. In 4 days time, Friday, the Christmas. Put smile on people's face, yo. Don't receive, just receive. Okay? Come on, give me. Put smile on people's face, yo. Bye.